Olórí ilé ìgbìmọ̀ asofin ìpínlẹ̀ Èkó, asofin Múdàsírù Ọbaṣá sọ wípé ilé ìgbìmọ̀ asofin ti ìpínlẹ̀ Èkó kì yóò káàárẹ̀ lórí ṣíṣe òfin tí yóò mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Èkó. Ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun ṣe jábọ̀ eléyìí lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí a yan ìjọba ìpínlẹ̀ Èkó láti mú ìjọba àwarawa dé tilé toko ló mú kí ìjọba ké sí àwọn aṣòfin láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ará ẹkùn ìdìbò wọn káàkiri ẹkùn ìdìbò 40 tó wà ní ìpínlẹ̀ Èkó. Ní ẹkùn ìdìbò Ìfàkọ̀jayé kínní ní ìjọba ìbílẹ̀ Ìfàkọ̀jayé tí Ọ̀nàrẹ́bù Fafunmi Dayo jókòó ṣe ìpàdé pẹ̀lú àwọn ará ẹkùn ìdìbò rẹ̀. Bákan náà ní ìjọba ìbílẹ̀ Orílẹ̀ Agége ẹkùn ìdìbò Agége kínní tí ó ń ṣojú fún ọmọ orílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìyẹn Ọ̀nàrẹ́bù Múdàsírù Ọbaṣá tó ṣojú fún ẹkùn Agége kínní ní ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn aráàlú níbi tí a ti rí alákòóso agbègbè ọ̀hún Gbénga Abíọ́lá, àwọn lẹ́ǹkọ̀lẹ́ǹkọ̀ nínú ẹgbẹ́ ìṣèlú APC, àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn lọ́balọ́ba àti àwọn olóyè péjúpésẹ̀ sí láìyọ àwọn ìyọlọ́jà sílẹ̀. Àwọn aráàlú, àwọn ẹgbẹ́ onímọ́tò tí alága wọn Tajudeen Agbẹ̀dẹ ṣojú fún níbi ìpàdé ọ̀hún tí àkòrí rẹ̀ ń jẹ́ mímú ààbò agbègbè ní òkùnkúndùn. Níbẹ̀ ni àwọn ènìyàn lọ́kànjọ̀kan ti ń béèrè ìbéèrè tí Ọ̀nàrẹ́bù Múdàsírù Ọbaṣá sì ń fi èsì sí ìbéèrè wọn tó tún wá sọ fún wọn wípé kí wọ́n máa ṣe àmójútó àwọn ohun ní ìjọba tí ìjọba ṣe fún wọn ní agbègbè wọn àti mímú ètò ààbò ní òkùnkúndùn ní pàtàkì. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Abẹ̀jọba kan bá wa ṣe, wọ́n dẹ̀ gbà sí wa lẹ́nu, wọ́n wá ṣe títì yìí. Kò ṣe kọ́ ṣe títì nìkan, wọ́n tún fi iná sí. Èmi gan ni mo kọjá bẹ̀ mo tún padà lọ, mo ní kí photographer wa kó padà kó lọ bá mi yà ń fọ́tò wa. Báwo làwa ṣe wá máa sọ ọ̀nà yìí di nǹkan tí ó máa rí ta máa rí tínú wa ò ní dùn. Ibẹ̀ náà la máa wà wá táà ń gbẹ̀gbẹ̀ títì ní Dáfó ti náà kí gbogbo náà yẹn náà là mọ́lẹ̀. Kò séèyàn kan tó rí pọ́n pé àwọn ọmọ onídáfó lágbájá ló ṣe tàmẹ̀dùn ló ṣe. Bákan náà, ọ̀gbẹ́ni Pópóọlá tó jẹ́ alága àwọn olùkọ́ ní Orílẹ̀ Agége gan sọ ohun tí àwọn olùkọ́ ń kojú ní àwọn ilé ẹ̀kọ́ tí sì ń rawọ́ bẹ̀ sí olórí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin láti dá sí ọ̀rọ̀ náà ní kíákíá kó tó di wípé yóò tún fẹjú sí báyìí lọ. Bákan náà, àwọn olùgbé agbègbè ọ̀hún tún ké sí aṣòfin tí ń ṣojú fún ẹkùn ìdìbò ọ̀hún láti pèsè ààfin ọba, gbọ̀ngàn pàdé àwọn aráàlú, kòtò dáminù, afárá ẹlẹ́sẹ̀, ọ̀nà tó jágere àti pípèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìlú, pàápàá gbígbógun ti àwọn ọmọ alọ́kólóhun kígbe tí ń ṣọṣẹ́ ní agbègbè ọ̀hún tí sì ń fa ìpara ńlá fún àwọn ènìyàn. Níbẹ̀ ni àrọwà ti jáde sí àwọn ọba àti àwọn baálẹ̀ láti jẹ́ kí àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ sí ààbò tó dára láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Vigilante Group of Nigeria. How do you do this? A ti rí pé ẹ̀yà ti wà láàrin àwọn èèyàn wa láti máa fún ọlọ́pàá ní information tó tó àti tó yẹ. Ìyẹn làwa Vigilante ṣe dìde tá a sọ wípé ẹ jẹ́ ká àwa ń gbé láàrin ìlú pẹ̀lú yín. We are part and parcel of the community members. Let's also join hands together to carry out community policing. Ní ìkádìí ètò ọ̀hún nílẹ̀, níbẹ̀ ni aṣòfin Múdàsírù Ọbaṣá ti fi ọkàn àwọn ènìyàn balẹ̀ wípé gbogbo ohun tó béèrè pátá ni àwọn yóò ṣe láìpẹ́ láìjìnà nítorí ìgbé ayé gbádùn ló jẹ ìjọba ìpínlẹ̀ Èkó lógún. Elijah Adégòkè ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun.